Ẹ kú dédé ìwòye gbogbo ara ilé. Orúkọ mi ni Dr. White. Ẹ káàbọ̀ sórí ìkànnì dókítà yín níbi tí èmi àti yín láti jọ máa sọ̀rọ̀ nípa oríṣiríṣi ohun tó ní ṣe pẹ̀lú ìlera yín. Gbogbo wa ṣe mọ̀ wípé ìlera lọ́rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn báyìí ló ti sọ ilé ìwòsàn di ọ̀tá ẹ̀ nítorí pé wọ́n máa ní tí bá ti dé hospital yẹn báyìí, àwọn dókítà àwọn ìbúra bàtàràbàtà tí ò yé wa wípé èèyàn fẹ́ kú gbogbo nǹkan tó ti ẹ sọ gan kò yé wa. Okay, ẹ má worry. Ẹ ti rí ibi tí gbogbo ìbò tó sọ yẹn tó ti máa yé yín báyìí. Èmi ni dókítà yín níbi tí màá ti máa bá yín sọ̀rọ̀ nípa oríṣiríṣi àìsàn. Gbogbo àwọn ìbò tó sọ yẹn màá túmọ̀ ẹ̀ fún yín. A ó jọjọ máa fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀. Àwọn tí kò yé yín ẹ ó lè àǹfààní àti béèrè ní ẹ ó tẹ àtẹ̀ránṣẹ́ sí wa láti béèrè gbogbo nǹkan tí kò yé yín. Àwọn tẹ bá tún fẹ́ mọ̀ sí, àwọn tí mo sọ tí kò yé yín, mo tí dókítà yín sọ tó ṣàlàyé tí kò yé yín tó tẹ fẹ́ mọ̀ nípa ẹ̀sìn. Ibi ìbàlẹ̀ ti máa gbọ́ gbogbo ẹ̀. Orúkọ mi ni Dókítà White. Ẹ má gbàgbé o pé ìlera lọ́rọ̀. Ní Nàìjíríà tẹ́tẹ́ tí wọ́n wà yìí tó yẹ pé àti jẹ àti mu gan iṣẹ́ ni. Ká tó wá jẹ́ pé kí èèyàn lọ jókòó kí èèyàn máa náwó sórí àìsàn tó yẹ pé owó díẹ̀ báyìí ó lè gbà yàn lọ́wọ́ ẹ̀. Àbó owó díẹ̀ báyìí ó lè yọ gbogbo wàhálà yẹn kúrò lọ́rùn yàn. Ó yá dára kí èèyàn tètè mọ̀ nípa àwọn gbogbo àwọn àìsàn kí èèyàn tètè dènà ẹ̀. Ohun tí ètò yìí dẹ̀ wà fún nìyẹn láti jẹ́ kí ẹ mọ̀ ní gbogbo oríṣiríṣi àwọn àìsàn yìí. A máa sọ̀rọ̀ nípa àwọn lóríṣiríṣi níjà tẹ. Ṣé ẹ rí àgọ́ ara wa tá a gbé yìí? Àwọn ohun tó ń gbé inú àgọ́ ara ẹlòmíì. Ẹlòmíì máa ní orí ò fọ́ mi, apá ò ro mí, ẹsẹ̀ ò dùn mí. Kò sí nǹkan tó ṣe mí. Èmi ti ẹ lóògùn, mi dé hospital. Àìsàn tẹ́lòmíì ṣe ń rúkà pẹ̀lú gbogbo ẹnu pẹ̀lú gbogbo yẹn. Ó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Ohun tí mo fẹ́ kí ẹ mọ̀ ni pé lórí ètò yìí a máa sọ gbogbo ohun tó yẹ kí ẹ mọ̀ yẹn. Bórí ò ṣe fọ yín, bẹ́ẹ̀dù ò ṣe dùn yín tí ọkọ ò ṣe yín yẹn. Ìdí tó yẹ kí ẹ sì tún ṣàá lọ sí hospital kan ṣàyẹ̀wò kan wò yín wò. A máa sọ̀rọ̀ nípa ẹ̀ lóríṣiríṣi. Ṣé ẹ rí nǹkan táwọn àìsàn ti ní pé one àdákẹ́jẹ́ pani ní gbogbo ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àìsàn tó ń ṣe yàn. Ọ̀pọ̀lọpọ̀ wọn ìgbà tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní rí àpẹẹrẹ oríṣiríṣi ó ti dé ibi tó yẹ pé ó ti ń fa wàhálà ó dẹ̀ ti ń fa jàmbá nínú àgọ́ ara. Torí ẹ̀ ni èmi olólùfẹ́ yín ọmọ yín dókítà yín máa bá yín sọ̀rọ̀ lórí ètò yìí ní gbogbo ọjọ́ Sunday àti Wednesday. A máa sọ gbogbo ẹ̀ ní Yorùbá tó lè yé yín dáadáa. Gbogbo àwọn ìbò tá à ń sọ lọ hospital ẹ má worry màá kó báyìí. Bàbá yín kó wá a ó jọ sọ lédè tó ọjọ́ yéra wa kí ó lè yé yín dáradára. Torí pé láyé ọjọ́ náà máa ń sọ pé nǹkan tí èèyàn ò mọ̀ kò kí ń pààyàn. Àìmọye ẹlòmíì tó yẹ pé nǹkan tí kò mọ̀ òun ló gbẹ̀mí ẹ̀. Kì í ṣe pé kò mọ̀ ó mọ̀ ṣùgbọ́n kò wádìí. Ètò yìí á fún yín láǹfààní láti wádìí nípa gbogbo oríṣiríṣi àwọn àìsàn oríṣiríṣi. A máa sọ̀rọ̀ nípa a ó sọ tọmọdé, a ó sọ tàgbà, a ó sọ tó lóyún. Àwọn nǹkan tí ẹ fẹ́ mọ̀, àwọn ìbéèrè tó wà lọ́kàn yín nípa ìlera yín ní mo ti wá dókítà tí mo lè béèrè lọ́wọ́ ẹ̀. Òyìnbó ì pọ̀, òyìnbó tó sọ yé mi. Àǹfààní wà fún yín láti béèrè gbogbo ẹ̀ ní Yorùbá níbi tí màá ti máa túmọ̀ gbogbo ẹ̀ fún yín. Èmi ni dókítà yín olólùfẹ́ yín Dr. White. Ẹ má bá mi ká lọ. Mo fẹ́ kí ẹ rántí pé lórí ètò yìí a ò ní sọ òògùn fún yín pé ẹ lọ lo òògùn báyìí, ẹ lọ ro òògùn báyìí. Àwọn ò ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n màá sọ ìdí tó fi yẹ kí ẹ lọ sí hospital fún yín. Nǹkan tó bá sọ fún yín lọ hospital, ìdí tó yẹ kí ẹ fi béèrè ìbéèrè. Àwọn ìbéèrè tó yẹ kí ẹ béèrè. Àwọn ìbéèrè tí ẹ bá wá béèrè èyí tí kò bá yé yín a ó máa parí a máa sọ lẹ́sẹ̀lẹ́sẹ̀ lórí ètò yìí. Mo fẹ́ kí ẹ mọ̀ wípé ìlera lọ́rọ̀ o. Kò sówó, kò sówó, kò sówó. Ọlọ́run má jẹ́ ká pa owó àìsàn. Tí àìsàn bá dé, owó á jáde o. So kí ẹ bá ọlájí wá lóde táwọn ò ní lè dènà àwọn àìsàn ńlá. Agbọ́ni lówó lọ ẹ̀ pẹ̀lú owó kékeré ká máa lọ sí hospital ká dẹ̀ máa gbọ́ àwọn ìmọ̀ràn tó tọ́ látẹnu àwọn tó jẹ́ elétò ìlera ní tòótọ́. Gbogbo àwọn gbọ́ yìí sọ yìí. Ìyá sílífà lo ilé ó ṣiṣẹ́. Ìyá tàmẹ́dó lo ilé ó ṣiṣẹ́. Òògùn tó fún mi, ohun tó ṣiṣẹ́ fún mi ó lè má ṣiṣẹ́ fún wọn. Nǹkan tó ń ṣe mí ó lè má jẹ́ nǹkan tó ń ṣe ọ́ ni o. Tí èèyàn bá wúkọ́, ohun tó fa kọ́ ẹni ó lè jẹ́ nǹkan ló fa kọ́ ẹni ó lè jẹ́ nǹkan ló fa kọ́ ẹlòmíì. Oríṣiríṣi nǹkan. Àwọn nǹkan tó dẹ̀ ti ṣàkóbá fún ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ni òògùn ló gbà lò lọ́wọ́ ara ilé ẹ̀. Kò lọ. Ó tún dá wà lálẹ́. Ní orí ètò yìí àjọ̀jọ̀ máa sọ̀rọ̀ nípa oríṣiríṣi àwọn ohun tó yẹ kí ẹ mọ̀ pátápátá. Mo fẹ́ kí ẹ tẹ̀ kẹ́
máa bá mi ká lọ lọ́sọ̀ọ̀sẹ̀. Ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ni o, ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ láwùjọ máa sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ẹ ṣé púpọ̀, orúkọ mi ni Dókítà Whitey. Ẹ má gbàgbé wípé ìlera lọrọ̀ àti wípé kò dìgbà tó bá tó rẹ̀ yín kẹ́ tó lọ sí hospital. Ẹ lọ sí ilé ìwòsàn, ẹ ṣe ìfúnpá yín, ọjọ́ wo ló ti ṣe ìfúnpá ẹ̀gbin, chẹ́ẹ̀kì ṣúgà nínú ẹ̀jẹ̀, ọjọ́ wo ló ti ṣe bẹ́ẹ̀. Ẹ mọ́kàn lọ bí tẹ́ ẹ rí, ẹ mọ́kàn lọ bí kankan ní wọ́n tó òògùn bẹ́ẹ̀. Ẹni tó ń tó òògùn kọ́ ni dókítà. Ẹ mọ́kàn lọ àwọn tó máa ń tọ́jú wọlé káàkiri á ní dókítà làwọn. Well, ẹ lọ sí hospital, ilé ìwòsàn gidi, ẹ lọ bí kẹ́ lọ ṣàyẹ̀wò. Ìwé dókítà yẹn máa bá mi ká lórí ètò lọ́sọ̀ọ̀sẹ̀. Láwọn máa jọ sọ̀rọ̀ lẹ́ẹ̀mejì, Sundays and ọjọ́ Wednesday. Ó dàbọ̀.